Hello, ẹ̀yin èèyàn wa, ṣé dáadáa la bá yín? Ṣé àlàáfíà ni? Ọjọ́ èní á sàn wá sówó, á sàn wá sọ́mọ, á sàn wá sí baálẹ̀ àlàáfíà baálẹ̀ ọ̀rọ̀ lágbára Kristi. Ẹ ṣeun. Nǹkan tí mo mú wá láàárọ̀ yìí kò pọ̀. Ayọ̀ ni fún Ọọ̀ni of Ifẹ̀, Ọjájá, Ọjájá of Ifeland, ọkọ olórí Naomi, olórí láìfù Ọlọ́run ní number one. Lóòótọ́ Naomi ọmọ Ọlọ́run tòótọ́ ni ọ́, ṣùgbọ́n ọkọ rẹ̀ òun lolórí aya. Bẹ́ẹ̀ ni, ó dẹ̀ máa rẹ̀ ọ́ lọ́rùn lágbára ẹ̀jẹ̀ Jésù torí ó ti pẹ́ tí Ọlọ́run ti wà pẹ̀lú ẹ, Ọlọ́run yóò sì máa wà pẹ̀lú ẹ títí láéláé. Àmín. Yóò sì wà pẹ̀lú wa. Ọlọ́run á dá ọkọ ẹ àtàwọn ọmọ ẹ, Ọlọ́run á dá wọn sí o. Ọlọ́run ṣeun. Ó kú faradà. Bàbá Ọọ̀ni Ọjájá of Ifeland. Wọ́n ní mo fẹ́ bá sọ̀rọ̀ lówùúrọ̀ yìí àti Naomi. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kábíyèsí o. Ẹ ṣé dádì wa. Nǹkan tí mo fẹ́ sọ yìí kò le. Bàbá Ọọ̀ni, ẹ ṣé gan ni. Ẹ kú ìfẹ́, ẹ dẹ̀ kú ìfaradà. A dúpẹ́, mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ Naomi, gbogbo èèyàn mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ Naomi gan. Ìfẹ́ náà ò dẹ̀ ní bàjẹ́. Ọjọ́ kìíní àná tí Naomi sọ pé òun ò ṣe mọ́, ó páàkì kúrò láàfin. Ojú ẹ̀ rí tó o. A bá dé bẹ̀bẹ̀ tí a mọ nǹkan tó ojú ẹ̀ rí ń bẹ, ṣùgbọ́n nípa the way tí a gbọ́, ẹ ṣe. So nípa bá ṣe gbọ́, all sorts of things tá a gbọ́ lóríṣiríṣi, gbogbo àwọn nǹkan tó lè fa tó tiẹ̀ lè, gbogbo àwọn ọ̀rọ̀ kò bá kò gbé tí ò bá etí mu lè ti ju bẹ́ẹ̀ lọ. Wọ́n ní with God all things are possible. Kò sí nǹkan tí Ọlọ́run ò dá. Kò sí nǹkan tí Ọlọ́run ò dá. Nǹkan tí Ọlọ́run ò dẹ̀ dá, what God has not done is not existing. Àbí báwo náà ṣe ń sọ, nǹkan tí Ọlọ́run ò ṣe, tí Ọlọ́run ò fẹ́, ó ti yé yín, kò lè ṣe. Nǹkan tí Ọlọ́run ò ṣe kò lè exist. Nǹkan tó lè exist ni Ọlọ́run lè ṣe. Nǹkan tí Ọlọ́run ṣe, gbogbo ẹ̀ ló exist. Gbogbo nǹkan tó rọ̀yàn lọ́rùn lọ́lọ́run ṣe. Ọlọ́run ò ń ṣe ibi, Ọlọ́run wa ò dẹ̀ ń ṣe ìkà. Ọlọ́run tòótọ́, Ọlọ́run àánú, Ọlọ́run olóore ọ̀fẹ́, òun lọlọ́run wa. So Bàbá Ọjájá, I thank you so much. You are very lovely person. Yes. Ẹ nífẹ̀ẹ́ gbogbo èèyàn. Ẹ dẹ̀ ènìyàn lára. You are not a bad man. Ẹ ń ṣe èèyàn burúkú gẹ́gẹ́ bí nǹkan tá a mọ̀, bá ṣe mọ̀ ẹ́ sí. Mo ti dé ààfin yín rí. One day a ṣe program, a wá sáàfin Ifẹ̀. Ìgbà yẹn mo rí yín lójúkorojú tá a wá ṣe program. Ẹ honour program wa tá a wá ṣe. Because mo rí pé èèyàn jẹ́jẹ́ ni. Èèyàn jẹ́jẹ́ ni yín. Ẹ ní ìwà bí Ọlọ́run dẹ̀ sí yín pẹ̀lú. Ó kàn jẹ́ pé èṣù olórí burúkú ni. Ó kàn lágbára kò dẹ̀ ní ìgbàlà náà. Ó kàn máa ba nǹkan jẹ́ ni. Ẹ wo bí ọmọ ìyàwó yín yẹn ṣe olórí Naomi. Ẹ wo bó ṣe ní ìfaradà tó. Very quiet lady. Ẹ ti rí pé ẹni àmì òróró Ọlọ́run ni. Ẹ tún wò ó nídàkejì. Very respectful.
torí mi ò rí nǹkan tó lè mú kí ọmọ yẹn kàn dédé sọ pé, mo fẹ́ páàkì kúrò, mo fẹ́ kúrò, mo fẹ́ kúrò. Ó dẹ̀ kúrò náà. Kúkúrò tó kúrò kì í ṣe pé bóyá ó lọ mess up àbí ó lọ ṣe nǹkan tí ò da. A rí pé iṣẹ́ Olúwa tó ń ṣe, ó ń ṣe pàṣípàṣì, ó ń ṣiṣẹ́ ẹ̀ dáadáa. Torí ẹ̀ lọ́lọ́run ṣe wà lẹ́yìn ẹ̀. Kábíyèsí o, ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni. Ẹ fi ń tọ́jú Naomi. Still ẹ̀yin ń tọ́jú ẹ̀, ẹ̀yin ń tọ́jú ẹ̀. Ẹ ẹ̀ sọ fún pé kó páàkì o gẹ́gẹ́ bí nǹkan tá gbọ́ o. Kì í ṣe pé ẹ̀yin lẹ ní kó kúrò. Ó kàn ní kábíyèsí o, òun ò ṣe mọ́, òun fẹ́ páàkì torí òun rí many things nínú ààfin. Tẹ́ ẹ dẹ̀ sọ sí, tẹ́ ẹ dẹ̀ ṣe kíní pé ó pẹ̀lú nǹkan tóun sọ pé, òun ò tiẹ̀ ṣe mọ́. Bẹ́ẹ̀ ni. Ó lóun ò tiẹ̀ ṣe mọ́ torí gbogbo ẹ̀ tí ẹ̀ ṣe bíi pé bóyá nǹkan tóun ń complain fún yín pé ó ń dùn yín. Ìbínú yẹn ni Naomi fi kúrò ní ààfin. Torí gbogbo bó ṣe à ń tẹ̀lé wọn, à ń tẹ̀lé gbogbo program yẹn, a kúkú mọ̀. Ṣùgbọ́n a bá wọ inú ààfin débi pé a fẹ́ mọ irú ìwà tí ẹjọ́ ń hù síra yín tó fi di pé ó kó kúrò láàfin. A mọ̀ pé iṣẹ́ èṣù ni. Iṣẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ pé èṣù ó kàn ní, wọ́n ní ó lágbára, kò ní agbára, kò dẹ̀ tún ní ìgbàlà. Nǹkan tí èṣù kàn ní ni pé kó ba nǹkan jẹ́. That is èṣù for you. Ibi tí èṣù bá dẹ̀ ti wọ̀ báyìí, tí èèyàn bá ṣọ́ra, èṣù lè bá bẹ̀ jẹ́ pẹ̀lú twinkle of eyes. Torí olórí burúkú ni, kò fẹ́ nǹkan rẹ̀. So a dẹ̀ ní gba èṣù láàyè. Kábíyèsí, each time tí n bá rí nínú internet ní ọ̀rọ̀ ẹ̀yin àti Naomi, Queen Naomi, àánú máa ń ṣe èèyàn, kò ń ṣe mí pé, báwo ni union yìí ṣe máa túká just like that. Kò sí ìyàwó mi lọ́dọ̀ yín, òun nìkan yìí náà ni ló dẹ̀ wà lọ́dọ̀ yín. Èṣù yẹn kàn gbógun dé tó bẹ̀rẹ̀ sí ní disturb Naomi ní inú palace. Tó kàn ní, pé òun rí rẹ́dẹ̀rẹ́dẹ́, ojú òun ò ní rí rẹ́dẹ̀rẹ́dẹ́ tó ń dẹ̀ kó kúrò. Ó dẹ̀ face iṣẹ́ tó ń ṣe, iṣẹ́ Olúwa t'Ọlọ́run gbé lé lọ́wọ́. Ó ń ṣe lọ. But nǹkan ta tún gbọ́ nsìn, ta tún rí kà ni pé ọmọ wa ń ṣe birthday. Torí ìgbà tó, gbogbo wa náà la mọ gbogbo ìgbà tó fi bí ọmọ náà. Wọ́n sọ síbí, wọ́n sọ sọ́hùn. Satan is a bastard. He's a bastard. Lóòótọ́, ó bí ọmọ yẹn lọ́dọ̀, nǹkan victimization yẹn ni ò jẹ́ kó bí ọmọ yẹn sí palace. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, tó bá jẹ́ pé ó ní sùúrù ni, palace ni bá bí ọmọ yẹn. Mo rò pé tó bá ti bí ọmọ yẹn sí palace kò ní lè kúrò. But nevertheless, a gbọ́ pé ó gbé oyún kúrò ní palace. But pẹ̀lú ẹ̀ tún ń bínú o. Torí ẹ̀ tẹ́ tún bínú. Ẹ tún lọ wò ní ilé ẹ̀ níbi tó bínú padà sí. Ẹ dẹ̀ lọ, ẹ dẹ̀ ṣe gbogbo ìṣe gẹ́gẹ́ bí ọkọ àti responsible king pẹ̀lú ẹ̀ àti ẹ dẹ̀ ṣe àjò ọmọ gbogbo everything tẹ́ tún padà sáàfin. Still náà, ojú yín ò kúrò lọ́dọ̀ Naomi. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé lónìí yìí, ìtàn rere la tún ń gbọ́. Ẹ jẹ́ ya fa ìyàwó yín mọ́ra kẹ́yà. Queen mo fẹ́ bá wí nsìn. Dídá ti kábíyèsí, love you so much. Ó ti pọ̀ jù. A mọ̀ pé ojú ìmàle ò kúrò ní báwo náà ṣe ń pọ̀. Bẹ́ẹ̀ ni, ojú kábíyèsí wà lára Queen tipẹ́. Torí à ń rí gbogbo feelings yẹn lára kábíyèsí pé, wish kọ́mọ yìí kó padà sí palace, wish kó padà sí palace.
But a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí. Naomi, tí kábíyèsí bá ní kó padà sí ọ́fíìsì, kó padà sí ààfin, palace, you can do that. But wàá béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ tọ́lọ́run gbé lé ẹ lọ́wọ́. Ṣé kó padà sí palace àbí kó má padà sí palace? Àbí kó yìí wà ní ibi tí kábíyèsí sọ fún ẹ pé kó wà? Àbí ṣáà fi ẹ̀mí béèrè tó bá fẹ́ padà sọ́dọ̀ kábíyèsí. Tó bá fẹ́ padà, lọ́kàn ẹ, o ti wà lọ́dọ̀ kábíyèsí. Lọ́kàn kábíyèsí, ẹ ti jọ wà lára ara yín. Lọ́kàn ara yín, ẹ ti mọ̀ pé tọkọ-tìyàwó yìí ṣe tọkọ-tìyàwó. Torí I thank God pé iṣẹ́ Olúwa àti position ẹ ní position tọ́lọ́run gbé fún ẹ, gbé lé ẹ lọ́wọ́. Ìyàwó ọba kò ń rìnrìnkurìn. Ìyàwó ọba kò ń ṣe pálapàla. Ipò ọ̀wọ̀ yẹn, ọ̀wọ̀ gidi gan lọ́lọ́run gbé lé ẹ lọ́wọ́. Ó fún ẹ ní ọ̀wọ̀ pé ìyàwó ọba ni ẹ́. Àwọn èèyàn dẹ̀ rí ẹ ní ìrí pé ẹni tó jẹ́ pé ó wà very important ní àwùjọ. Ọlọ́run tún wá gbé another important work tó gbé lé ẹ lọ́wọ́. Gbogbo ẹ ni kí àwọn èèyàn ń wò láti máa sọ pé ìwọ gangan ni ìyàwó Ọjájá. Yes, inú Ọjájá dẹ̀ dùn sí i. Torí Ọjájá yẹn ó jẹ́ ẹni tó mọ Ọlọ́run. Ọlọ́run á túbọ̀ jẹ́ kó máa mọ Ọlọ́run. Torí a gbọ́ pé nígbà tí inú ìwé tí mo kà ní Ọjájá ń sọ pé ó nígbà tí Naomi kúrò láàfin, òun nìkan dá sùn, òun nìkan dá jí. Ó wá ní, báwo lòun nìkan ṣe máa sùn tó máa dá jí? Pé òun wá tọ Ọlọ́run lọ. Òun wà nínú àwẹ̀. Can you imagine? Ó lóun wá gba ó tọ Ọlọ́run lọ. Ṣé ẹ rí pé ọba tó bá fi Ọlọ́run síwájú tó dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run, ayé ẹ̀ túbọ̀ máa dára. Nǹkan dáadáa ló máa rí lọ́jọ́ ayé ẹ̀. Ẹ wò, that is a challenge. In fact, inú mi dùn pé ọba sọ pé òun gba àwẹ̀. Nígbà tí Ọlọ́run dẹ̀ fẹ́ wá dá lóhùn, ó gbàdúrà òun. Odindi ìyàwó 6 ni Ọlọ́run pèsè fún òun láàárín ọdún. Láàárín ọdún ni Ọlọ́run fún níyàwó 6 lẹ́ẹ̀kan náà. Ó tún fún òun náà ó tún ní èrè. Èrè pọ̀ ńbẹ̀ o. Ó tún ní ọmọ 3 again. Apart from ó ní ìbejì, ó tún ní ọkùnrin kan. Apart from Tádéníkàwò. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Kábíyèsí, Ọlọ́run á bá yín wo àwọn ọmọ náà kalẹ̀ o. Ẹ̀mí yín náà á gùn o. Ẹ ṣe bàbá wọn náà kalẹ̀ o. Àwọn ìyàwó yín, Ọlọ́run á dúró ti gbogbo yín o, gbogbo wa o. Lágbára Ọlọ́run. Ṣùgbọ́n olórí Naomi, go and pray. Tell God. Let God make a way for you so that you will be very, very, very have confidence in you and in Kábíyèsí, in everything that you do. In Jesus' name. Amen. Thank you very much. Mo ti mọ̀ pé Kábíyèsí, your husband, he love you so much. Ó love ọmọ ẹ̀. Ó love everything around you. Mo gbọ́ pé program tó ń lọ ṣe, páàkì tó ń lọ sọ pé wọ́n lọ dálẹ̀. Wọ́n ní Àkúrẹ́. Because of you ló fi lọ bẹ̀. Ṣé is it not a good thing? It's a good thing. We thank God for that. We thank God for that. Ìyẹn gan ti tó láti fa ọkọ ẹ̀ mọ́ra, Kábíyèsí. Fa Kábíyèsí mọ́ra. Kábíyèsí love you. Thank you so much. Ẹ̀yin èèyàn wa, ẹ túbọ̀ bá fi àfikún sí comment section. Nǹkan tẹ́ tún rí nínú nǹkan tí mo tún sọ. Whether
ó good o, e good at the same time kẹ́ bá wa fi ìtókù sínú comment section. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ bá wa like ẹ̀, kẹ́ bá wa love ẹ̀, kẹ́ dẹ̀ bá wa share, kẹ́ bá wa subscribe sí. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Bye.